Only Jesus TV. Ẹ dábọ̀ àbálẹ̀ tẹ wá lọ gbóni pamọ́. Ẹ̀yin inú Ọlọ́run ni ẹ wá ń já gbogbo ẹ̀rú. Bí ṣòkòtò rẹ̀ ọba kanlẹ̀, ọwọ́ náà, bọ́ ọba nírùngbọ̀n, ọwọ́ náà lẹ̀. Gbogbo ẹ̀yin tá ìṣépè fáwọn traditionalists láyé jọ̀hún. Ibo lẹ wà lónìí. Wọ́n á já gbogbo challenges tẹ̀ béèrè. Jẹ́ jẹ́ gbogbo challenges ìyàwó náà twist ẹ̀ ni. Bọ́ ọba bú mi lókè mi náà bú ọ nsàlẹ̀ ni wọ́n fi ṣe. Gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% ń tẹ́ sọ wà láàyè lórí ọ̀rọ̀. Sheikh mo kí yín gan sà. ẹ jọ̀ọ́ kó tó di pé ms bàbá dá bàbá Akéwùgbà Gold lóhùn ẹ jẹ́ yára sọ̀rọ̀ yìí kíákíá ṣe rí ẹ̀yin àáfàá alákatakítí ẹ̀yin àáfàá oníjàgídíjàgan ṣé ń jẹ́ mọ̀ yí pé kì í ṣe òfò díẹ̀ kì í ṣe àdánù díẹ̀ lẹ́mú bá ìsìláàmù Yorùbá sọ ọ̀rọ̀ kan wọ́n ní pé ènìyàn ò lè níkà méjì kó má fi kan ṣe rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé gbogbo ìgbìyànjú bàbá Akéwùgbà Gold pátápátá gbogbo ẹ̀ pátá ló forí ṣánpọ́n ẹ ti bà iṣẹ́ ọwọ́ bàbá Akéwùgbà Gold ẹ ti bàjẹ́ gbogbo làálàá wọn lórí ìsìláàmù pé kí ó má túká kó má bàjẹ́ kó po ìsìláàmù kó má wò ó ẹ̀yin alákatakítí ẹlẹ́sìn ẹ ti bàjẹ́ ẹ ti da gbogbo ẹ̀rú mọ́ bàbá yẹn lọ́wọ́ bàbá yẹn gbìyànjú o bàbá yẹn gbìyànjú ẹ̀rí ọmọlúàbí wà nínú ẹ̀sìn ìsìláàmù tí wọ́n ń practice tí wọ́n ń ṣe ṣùgbọ́n èyí kan ẹ dúró síbì kan gbogbo ilé tí bàbá yẹn tó kọ́ nínú Islam ṣe lẹ wo ẹ máa nǹkan tí mo sọ ó máa yé gbogbo wa ń sìn nígbà tẹ́ bá gbọ́ nǹkan tí ms bàbá tó fi dá bàbá Akéwùgbà Gold tó fi dá wọn lóhùn ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká rí ẹ jẹ́ káwọn èèyàn kó rí dáadáa ẹ ṣé yóò dára fún wa ó yá mò ń bọ̀ ná. Ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ gan àmọ́ nǹkan tó kan àwa ni wípé ẹ ní 90% nǹkan tá à ń sọ wípé irọ́ ni wípé níṣe ni à ń twist ẹ̀. Sheikh irú nǹkan báyìí ó máa dáa bẹ́yìn ti ṣe mọ̀ pé irọ́ là ń pa pé ṣe là ń twist ẹ̀. Ó yẹ kẹ́ ẹ wá kẹ́ ẹ dẹ̀ wá fojú wa gbolẹ̀ níbi tá a wà. A máa fún yín láyè. Àwọn nǹkan tá à ń sọ ó ti pọ̀ gan-an. A dẹ̀ máa mú jáde fún yín. À ń sọ wípé nínú Islam Allah àti Muhammad ó fàyè gba àwọn mùsùlùmí kí wọ́n kórìíra àwọn tí ò kìí ṣe mùsùlùmí. Ó fàyè gba àwọn mùsùlùmí kí wọ́n pa ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀. Kódà ó fàyè gba àwọn mùsùlùmí kí wọ́n pa ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí kí wọ́n dẹ̀ jẹ ẹran ara ẹ̀. A sọ pé Muhammad ó jalè. A ní Muhammad ó ya wèrè ó bugi jẹ. A ní Muhammad ó fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ó dẹ̀ fà díẹ̀ ya ní ọmọ ọdún 9. A tún sọ pé nínú Islam Allah fàyè gbà kí ẹ̀yin mùsùlùmí kẹ́ ẹ máa fẹ́ ọmọ píníṣín ọmọ ọdún 1 ọmọ ọdún 2 ọmọ ọdún 3 àwọn ọmọ kékeré tí ò tíì máa ṣe nǹkan oṣù kẹ́ ẹ dẹ̀ máa bá wọn sùn. A ní nínú Islam bàbá ó lè fẹ́ ọmọ ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ńbẹ̀ ọmọ ẹ̀ tó bá bí síta out of wedlock ó lè fẹ́. Sheikh ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni a ti sọ àmọ́ bẹ́ẹ̀ ṣe wá sọ pé 90% nǹkan tá a ti sọ wípé irọ́ ni kò bá dáa kẹ́ ẹ kúkú wá sórí ètò wa kẹ́ ẹ wá sọ òdodo fún wa àmọ́ mo mọ̀ pé ẹ̀ nílé wá àmọ́ mo máa rọ̀ yín mo dẹ̀ máa bẹ̀ yín wípé kẹ́ ẹ wá òun ló máa dáa. Ìdí ni wípé tí ẹ ò bá wá ṣe rí iná tó ń jó tó ń kẹ̀ yìí ó máa jó dé gbogbo ibi tẹ́ ẹ wà o. Àwọn èèyàn á dẹ̀ máa sọ fún yín wípé ṣé ẹ ò rí àwọn ọmọ yẹn nígbà tí wọ́n ń sọ kí ló dé tí ẹ ò lọ bá wọn. Ṣé ẹ rí ọ̀gbàrá òjò tó ń ṣàn yìí ó máa gbé gbogbo yín lọ o. Àwọn èèyàn wá máa sọ fún yín wípé nígbà tí ọ̀gbàrá òjò yìí tí ò tí pọ̀ kí ló dé tí ẹ ò lọ sórí ètò wọn kẹ́ ẹ lọ bá wọn sọ̀rọ̀. Ìdí nìyí tí mo fi ń pè yín wípé á dáa kẹ́ ẹ wá tọ́ wa sọ́nà ká dẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo mùsùlùmí. Àmọ́ tí ẹ ò bá wá àwa mọ̀ wípé nǹkan táwa ń sọ òdodo nítorí wípé à ń sọ pẹ̀lẹ́rìí àmọ́ ẹ̀yin sọ wípé kò rí bẹ́ẹ̀. Máa bẹ̀ yín máa dẹ̀ rọ̀ yín kẹ́ ẹ wá sí orí ètò wa. Gbogbo àkókò tẹ́ ẹ bá fẹ́ a máa fún yín kẹ́ ẹ fi sọ̀rọ̀ kò dẹ̀ ní sí èèyàn kankan tó máa bu ẹnu àtẹ́lù yín. Mo fi ìyẹn mo fi dá yín lójú. Ẹ̀yin tèmi ẹ má gbàgbé wípé ẹ̀sìn Islam láti òkè délẹ̀ irọ́ ni. Wọ́n sọ fún yín wípé Allah ni Ọlọ́run irọ́ ni. Allah ṣìgìdì tí àwọn ọmọ Lárúbáwá ń bọ ni.
wọ́n sọ fún yín pé òpó 5 ni òpó ẹ̀sìn Islam, irọ́ ni. Ìkan wà tí wọ́n ń pè ní tẹ̀kíyà, inú òpó ẹ̀sìn Islam ló wà. Ìkan wà tí wọ́n ń pè ní jihad, ká máa pààyàn fún Allah, inú òpó ẹ̀sìn Islam ni ó wà, tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yìí wípé 5 ni òpó ẹ̀sìn Islam, irọ́ lásán ni. Ẹ̀yin èèyàn wa, ẹ padà lọ sí ilé yín, nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam kí wọ́n fi yí àyànmọ́ wa padà. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam kí wọ́n fi gba agbára lọ́wọ́ ìran Yorùbá. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam kí wọ́n fi gba ilẹ̀ lọ́wọ́ wa, kí wọ́n kó wa lẹ́rú. Ẹ rí wípé àwọn àràbù tó jẹ́ aláwọ̀ funfun, wọ́n ń lọ sí ìlú àwọn aláwọ̀ funfun láti lọ yalù wọn, kí wọ́n lọ gba ilẹ̀ wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn Fúlàní tó jẹ́ aláwọ̀ dúdú bíi tiwa báyìí, wọ́n ń wá sí ilẹ̀ wa, àwọn náà fẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín, àṣà àti ìṣe yín, òun ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ṣé ẹ rí ìwé yìí? Kò sí agbára kankan níbẹ̀, kò sí ìmọ̀nà kankan níbẹ̀. Irọ́ lásán, òfegè, òfúùtù fẹ́tẹ̀, àṣà tí ò ní kán, òun nìwé yìí, ìtàn Ìjàpá àti Yáníbo. Ẹ padà lọ sílé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira, ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà. ẹ ṣeun gan gbogbo ẹ̀yin tá a dìjọ wo fídíò yìí pátápátá, àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti àwọn ẹlẹ́bọ tí a pè ní oníṣẹ̀ṣe, ṣé gbogbo awátá náà la gbọ́ ohun tí MS bàbá sọ. So dájú ṣáká, ṣé ẹ rí pé kò sí rọ́nù tí mo sọ wípé gbogbo ìgbìyànjú bàbá Akéwùgbà Gold pátá ni àwọn mùsùlùmí alákatakítí ni wọ́n ti sọdá sán, wọn jẹ́ kí ìgbìyànjú bàbá yẹn kó yọ. Àbí irọ́ ni mo pa? Tó bá dẹ̀ jẹ́ irọ́ ni mo pa, tó bá jẹ́ pé òótọ́ kọ́ ni mo sọ, ẹ̀yin náà bẹ́ bá ṣe rí sí wá ṣe yé yín sí, bí fídíò yìí fọ́nrán tẹ wò tán yìí, bó bá ṣe yé yín sí, ẹ̀yin náà ẹ sọ ní comment section. Ẹ ṣé, yóò dára fún wa, ètò ayé wa ò ní dojúrú. Ẹ bá mi like fọ́nrán yìí o, kẹ́ ẹ bá mi share. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.